ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ìjọba àpapọ̀ Nàìjíríà buwọ́lù $500 bílíọ̀nù owó ètò ààbò pàjáwìrì láti ṣẹ́gun ìgbésùnmọ̀mí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti buwọ́lù owó tí iye rẹ̀ jẹ́ $500 bílíọ̀nù gẹ́gẹ́ bí owó tí wọn yóò lò láti ṣẹ́gun àìsí ààbò àti ìgbésùnmọ̀mí tó gbilẹ̀ kan lórílẹ̀-èdè yìí. Ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2026 yìí ni ìgbésẹ̀ náà wáyé. Èyí wáyé lẹ́yìn tí ìgbìmọ̀ tó ń rí sí bí wọ́n ṣe ń pín owó Federation Account Allocation Committee FAAC fẹnukò láti mú owó náà nínú àsùnwọ̀n wọn. Àyọkúrò owó náà ni ìròyìn sọ pé ó wáyé ṣáájú owó olóṣooṣù tí wọ́n máa ń pín láàrin ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àti tàwọn ìbílẹ̀. Bákan náà ni ìròyìn sọ pé àwọn kọmíṣánná ètò ìnáwó láti àwọn ìpínlẹ̀ 36 tó wà ní Nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ FAAC mọ̀ nípa ìyọkúrò owó yìí o. Gbogbo ẹ̀ wà fún láti tètè jí gìrì sí ìjínigbé, ìṣekúpani àti ètò ààbò tó ti mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe sọ. Àkọsílẹ̀ kan láti ọ̀dọ̀ FAAC fi hàn bí wọ́n ṣe yọ owó lóṣù karùn-ún ọdún yìí lásìkò ìjókòó àwọn ìgbìmọ̀ náà. Bí àkọsílẹ̀ náà ṣe wí, $250 billion ni wọ́n yà sọ́tọ̀ fún ìdásí àwọn ológun, nígbà tí wọ́n ya $252 billion míì kalẹ̀ fún ìdàgbàsókè nǹkan amáyédẹrùn. Bákan náà ni wọ́n yọ $450 billion sí àsùnwọ̀n owó orí epo. Èyí wáyé lẹ́yìn ìkéde FAAC bí àwọn ti pín $2.3 trillion fún ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àtàwọn ìjọba ìbílẹ̀ 67.4 nínú owó tó wọlé lóṣù karùn-ún ọdún 2026. Nínú àtẹ̀jáde tí Báwa Mọ́kúà, adarí ìkéde lọ́fíìsì olùṣirò owó àgbà fún Nàìjíríà, fi síta lọ́jọ́rú, ó fìdí ẹ̀ múlẹ̀ pé $2.30 ni wọ́n pín fún ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ó ní àfikún bá owó náà pẹ̀lú $43 billion láti $2.26 trillion tí wọ́n pín lóṣù tó kọjá. Bákan náà ni àkọsílẹ̀ tún ṣàlàyé àfikún tó bá owó oṣù kẹrin yàtọ̀ sí ti oṣù kẹta ọdún yìí. Àmọ́ lójú ìwòye ọ̀pọ̀ èèyàn nílẹ̀ yìí, pẹ̀lú bí ìjọba ṣe ń ya òbítíbitì owó sọ́tọ̀ láti ṣẹ́gun ìṣòro ààbò tó, ìkọlù ọlọ́kan-ò-jọ̀kan kò yé wáyé. Ṣùgbọ́n lábẹ́ bó ṣe wù kó rí, ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu sọ pé òun yóò máa mú ètò ààbò ní ọ̀kúnkúndùn kí ọrọ̀ ajé pàápàá lè dúró, kí ọkàn aráàlú sì balẹ̀ sí i. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá